èèyàn wa láti Ìbàdàn North East Local Government, Ìbàdàn South East Local Government, Ìbàdàn North Local Government, Ìbàdàn North West Local Government, Ìbàdàn South West Local Government, Ìdó, Ìbàràpá East Local Government, Ìbàràpá Central Local Government, and Ìbàràpá North Local Government. Mo kí gbogbo yín, ọmọ yín, àbúrò yín, neighbor yín, ló ń bá yín sọ̀rọ̀ yìí, Kọ́lápọ̀ Bóyè Idris Kọ́ládàísì. Kí ẹ dìbò fún mi ní ẹgbẹ́ Accord, kẹ́ dìbò fún mi kémi lọ represent yín as senator yín ní 2023 lágbára Ọlọ́run. Tí ẹ bá dẹ̀ ti dìbò, lágbára Ọlọ́run á mú ìdàgbàsókè ìlú yìí wá. A mọ̀ pé nǹkan tó jẹ yín lógún jù náà ni wípé ẹ ń ráwọn olóṣèlú yín, wọ́n ń dá yín lóhùn. Tẹ́ bá ti dìbò, tẹ́ bá ti wọlé tán, ó tún ti di ọdún 4. Èmi ò dẹ̀ fẹ́ kó rẹ̀yìn. Ẹ jẹ́ kí gbogbo wa jáde, kí gbogbo wa dá sí. Kẹ́ dìbò fún Accord, ẹgbẹ́ Accord. Ẹ lè mọ̀ pé òkè téńté la wà lórí ballot paper. Àtàǹpàkò báyìí dẹ̀ làmì wa. Ẹ dìbò fún wa. Tá a bá wọlé, gbogbo nǹkan tẹ́ ń wá la máa ṣe. Àmúná wá, àmúmi wá, àmú títì tó dá wá, àmúṣẹ́ wá, àmówó wá, àmàlàáfíà wá. Gbogbo wa ìjọba yìí àdẹ̀jọ máa ṣe ni. Ẹ máa rí wa pè, ẹ máa rí wa bá. Tẹ́ bá pè lẹ́ẹ̀mejì, àdá ilé lẹ́ẹ̀mẹwàá. Torí a fẹ́ kí gbogbo wa jọ ṣe ni. So ẹ jọ̀ọ́, ẹ dìbò fún wa ní àdúgbò. Ẹ̀yin tí ẹ wà lọ́jà, gbogbo àwọn associations, àwọn Christian brothers and sisters, àwọn Muslim brothers and sisters, àwọn oníṣẹ̀ṣe brothers and sisters, ẹ̀sọ́ ọjà, association, àdúgbò, ọmọdé, àgbà, obìnrin, ọkùnrin, people with disabilities, everybody. Ẹ jẹ́ á dìde kí gbogbo wa dá sí, ká dìbò, ká wọlé. Lágbára Ọlọ́run, a máa rí yàtọ̀ láti 2023 lọ. Ẹ ṣé mo dúpẹ́.